olórin kan kọrin nígbà kan ó ní báyé báyé ẹni ká máa ṣọ́ra bí ìgbà báyé ènìyàn ká ṣe pẹ̀lẹ́ o orí ṣe jẹ́jẹ́ ilé ayé yìí gbà jẹ́jẹ́ orí ṣe jẹ́jẹ́ ilé ayé yìí gbà jẹ́jẹ́ ìwọ tó rí àmì ẹyọ kan ṣe àṣàṣì ayé ò ní mú ẹ ipòkípò tá a bá bára wa ẹ jẹ́ ká rárá máa ṣe lẹ́yọ̀ Christmas wà ń ta o ẹ̀rọ amọtí kí wọ́n bá lùgbàdì ayé àjọ̀jù ló máa ń pa èèyàn o ìyà ò kì í pa èèyàn 2025 no matter who you be kàdánkàdá 2025 no matter who you be ṣe jẹ́jẹ́ ọfà yóò ní bà wá tó bá ṣe wà láyé o kọjá àdánwò ẹni tó bá kú ló borí ayé o kò sálágbára nínú ayé o ọba adẹ́dàá ọba ṣẹ̀dá nìkan lálágbára ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́.